ẹ̀yin tèmi iṣẹ́ rí question méjì ló happen lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Alhaji Taye Currency pẹ̀lú MC Olúọmọ nínú fídíò tẹ́fẹ́ wò yìí. Àwọn kan ní kí ni Taye Currency sáré yọ lápò tó tì bọ́ ẹnu nígbà tó fẹ́ kí MC Olúọmọ. Àwọn kan ní àwọn sáré fògùn sẹ́nu ni kó lè rówó gbà. Èmi wò pé ó lè jẹ́ bí àbí chewing gum or bí nǹkan tó ṣáà ń fi sẹ́nu kó lè máa ní moral, I don't know. Ẹ̀yin náà nǹkan tẹ́yin náà bá rí bẹ́ẹ̀ ẹ bá mi state ẹ nínú comment section. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wọn wá ní kí ni reason tí MC fi sọ pé má kì mí ṣáà máa pariwo tè Ṣèyí Tinubu ṣáà máa pariwo Ṣèyí Tinubu. So normal now ṣe bí inú party LMC wà ó lóyà sí Tinubu and he is a friend to Ṣèyí Tinubu and is part of the movement. So what are you expecting? Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi like ẹ bá mi share video yìí ẹ dẹ̀ comment video yìí lọ fà ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ kò ní bàjẹ́ fún yín. Let's go.
ọmọ kúkú ní ìjẹ àìlè ọmọ kúkú ní ìjẹ bọ́sẹ̀lì ọmọ kúkú ní ìjẹ bọ́sẹ̀lì ọmọ kúkú ní ìjẹ adéwájú ọmọ kúkú ní ìjẹ bọ́tà ìfọ́sẹ̀lì ìjẹ ìyàwó ìlú ọmọ ó ṣe fún ẹbí ìwé ọmọ kúkú ọmọ kúkú ọmọ kúkú ọmọ kúkú ọmọ kúkú nítorí ìjọba ẹtúndìyàlù ayélujáde ọmọ tuntun ló ń sí ọmọ tọmọ lápẹrù àwọn ọmọ òkúta lórí kúkẹ ebi kan ọmọ rẹ ní wọn àlè ìyájọ ọmọ òde ìlọ ọmọ rẹ ní kó lórí tán ọmọ rẹ ní kó lórí sísì. Nítorí ẹ̀yẹ̀tì, àgbẹ̀ òṣèlú òṣèlú olórí MC ọwọ́ nítorí ọwọ́ nínú. Ọjọ́ ní ìdè ọjọ́ tẹ́balẹ̀, ẹni kí ló sí ní ìlú wọn ta àgbẹ̀ ọmọ pẹ̀lú bàbá wọn. Oní ọmọ àgbẹ̀ yàrá tí ọjọ́ òkúlẹ̀ tó láyé. Àgbẹ̀ ayọ̀pẹ̀pẹ̀ àgbẹ̀ náà. Ilé ààrẹ máa sọ, sísá nílẹ̀ ká nítorí kò sọ́dọ̀ jẹ́ sí ìjọba nítorí ẹ máa mọ̀ ní máa ń